Lótìítọ́ náà sọ wípé ìfẹ́ dára, ìfẹ́ wuyì, ìfẹ́ sì rọrùn. Ṣùgbọ́n èwo ni ká ti wá pè èyí tó jẹ́ wípé ìfẹ́ ti wá di kíni o? Ìfẹ́ ti wá di ìfẹ́ ẹ̀fẹ́. Ìfẹ́ tó bá ti wá di pé ó ti ń fún ni, a ti ń fi ara ẹni sínú ọgbà ẹ̀wọ̀n àbó ti ń la lùgbájúlùgbámú lọ. Àfi ká kíyèsára. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Gẹ́gẹ́ bá tan subscription button àti notification bell. Ká lè jọ máa ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa, ká lè jọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ gbogbo ẹ̀ lè máa lọ ní mùtúlùmùkẹ́. Nínú sinimá yìí láti rí arábìnrin kan tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ọmọkùnrin kan dákú. A sì tún rí ọmọkùnrin kan náà tó nífẹ̀ẹ́ arábìnrin. Méjèèjì wá kọlura wọn, wáyé pọ̀. Ṣùgbọ́n arábìnrin yìí kò nífẹ̀ẹ́ ọkùnrin tó fẹ́ fẹ́. Ọmọkùnrin tó ń gbójúlé pò ń fẹ́ fẹ́, ìyẹn ṣe ṣìbáṣìbò. Nǹkan kékeré ìgbájú ìgbámú ni láì tí ì gbé sílé. Ṣùgbọ́n arábìnrin yóò fojú bẹ wòran o. Ó ní dandan lásẹ̀ àní Sodiq ló ń fẹ́ fẹ́. Nígbà tí bọ̀dá wa Èkó Àmúdà táwọn sì nífẹ̀ẹ́ arábìnrin yìí, gbogbo ara wọn pọ̀ mọ́ ọ̀tá bọ̀dá Èkó. Èkó tó jọ́ mọ́ ọ̀tá, kò kàwé, kò máa rámú. Ṣùgbọ́n látàrí pé ó fẹ́ fẹ́ arábìnrin yìí, ó ṣe kí ni? Ó máa bẹ̀rẹ̀ sí ní múra. Ó dẹni tó ń wọ súùtù. Èkó dẹni tó ń sọ fún àwọn bọ́ìsì rẹ̀ wípé ẹ̀yin má ṣe tuálè mọ́ o. Ẹ máa kí òní nọ́mà bí ṣe kan máa kí ọmọlúwàbí. Èkó tún ṣe pàmbábárì ó padà sílé ìwé pé kóun lè ṣe kíni, kóun lè bá dọ́gba nínú ẹ̀kọ́ bóun tí ẹ lè míì tí ẹ̀ tán kóun bá dọ́gba díẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí tẹ́kọ̀ọ́ ṣe, arábìnrin máa kọ̀ jálẹ̀. Ó ní Sodiq tó fẹ́ pa òun, tó rún léegun, tó fọ́ létí, tó fọ́ nímú. Ó lòun náà mọ̀ lòun fẹ́ fẹ́. Àbẹ́ẹ̀rí nǹkan, àbẹ́ẹ̀rí pé ìfẹ́ máa ń ṣe èrè ńgbà míì. Ẹ wò ó, mo fẹ́ kájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ ẹ̀yin ni arákùnrin Àmúdà Èkó yìí, ǹjẹ́ tí ẹ máa dára yín láàmú tó gbogbo lẹ́vù yìí? Àbí ẹ̀yin kàn máa fojú wò pé ṣèbí fíìmù ní jàre, kò possible lójú ayé. Ẹ jọ̀ọ́ náà ṣó possible? Kọ́bìnrin máa treat èèyàn báyìí kéèyàn dẹ̀ tún sọ pé dandan lásẹ̀ òun náà ni. Àbí kọ́kùnrin máa nà èèyàn báyìí kó máa treat obìnrin báyìí. Kọ́bìnrin yẹn náà dẹ̀ ní àforí àfọrùn. Arákùnrin náà ní o. Ẹ wò ó, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Tó bá jẹ́ ẹ̀yin ni arábìnrin yìí, ṣé ẹ máa dúró pa síbẹ̀ náà ni pé ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí ń bá ròde yìí, òun náà lẹ fẹ́ fi máa lo àárọ̀ ń lo ọ̀sán. Torí ẹni táwọn tí ìfẹ́ sílé, táwọn tí ìfẹ́ délé, tí yà tó báyìí, báwo ni ó ṣe rí nígbà tó bá délé o? Ẹ wò ó, ẹ jẹ́ n rọ́wọ́ yín ní comment section. Tẹ́yin ò bá ti subscribe, ẹ subscribe, ẹ tẹ notification bell. Ká lè jọ máa ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.